ẹ wò ó bí wọ́n bá ń pé alágbára ní Òwu ẹ má mà jiyàn sí bó bá sì ń pé àkọ́bí ní Òwu jẹ́ nínú gbogbo ọmọọba nílẹ̀ Kóòtù Òjíire ẹ má mà jiyàn sí bí wọ́n bá ń sọ pé Òwu ò kéré ẹ má jiyàn sí o tẹ́ ẹ bá wá ń gbọ́ Asunkungbade àwọn Òwu náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má jiyàn sí orí ọ̀rọ̀ Òwu torí pé òótọ́ ọ̀rọ̀ ò ní délẹ̀ ká má lè sọ òótọ́ ọ̀rọ̀. Get set, go! Stamped and confirmed, RSK Furniture and Company. Oh yes, not just a nightmare. Kì í ṣàlá o. RSK Furniture yẹn náà ni. Ibi tí ẹ ti lè rí furnitures tó jẹ́ ojúlówó rà. Here are modern designs of quality home and office furnitures, executive chairs and tables, wardrobes, dressing mirror, stool. Ẹ tún wá wo shelves lóríṣiríṣi. Bẹ́ẹ̀dì ọlọ́lá àtàwọn furniture works rẹpẹtẹ. Ìròyìn ò tá mójúbà. Torí pé ó kọjá bẹ́ẹ̀. RSK Furniture and Company. Ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo Muyad, Old Ogun Radio, along Granda, Abeokuta, Ogun State. Hello, 0803-685-8254, 0803-685-8254, or 0902-448-9705, 0902-448-9705. RSK Furniture and Company. Mo gbéra tán, ẹ gbà. ẹ tún kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lójú òpó yìí ojú òpó Isele-Di ọmọ Perry tẹ́ ẹ ti ń gbọ́ wá káàkiri àgbáláyé Isele-Di'Tan òun náà tún lè tó yìí ìta wá fẹ́ gbéyẹ̀wò òun náà ní ti ọmọ Asunkungbade mo kí ìlọ́kùnrin mo kí ìlóbìnrin mo kọ́mọdé mo kágbà ìbóyún inú ìbàṣẹ́ ẹ̀bí ìbá gbogbo wíwíwí ìbá gbogbo òǹpìtàn ìbá gbogbo òǹpèdè ìbá ládéládé ìbá lóyèlóyè ìbá gbogbo kábíyèsí fún gbogbo orí adé ìbá wọn ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo èdè abọ́ra tágẹ́sẹ́ arúgbó aṣọ́mọ́balẹ̀ bá abo ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́rìndínlógún abo ajá abojú mẹ́rìndínlógún ìbà. Ìyá tún fẹ́ sọ lórí ètò Isele-Di'Tan lónìí ẹ̀yàn dẹ́ fún wa ọ̀dọ̀ àwọn ọmọ Òwu náà láàárẹ̀ ibẹ̀ náà là gbà lọ lórí ètò lónìí. Ẹ wò iṣẹ́ ìwádìí jẹ́ mọ̀ pé ìtàn Òwu ò rújú rárá bàbá wa ń pé alágbára ni àwọn Òwu ẹ má jẹ́ ajíyàn sí bàbá ń pé Òwu la kọ́dá ẹ má mà jíyàn sí tọ́ba pé àkọ́bí ọmọ òun ni Òwu ẹ má jiyàn sí ẹ wo ìwádìí já mọ̀ pé nílẹ̀ Kóòtù Òjíire Òwu òkèrè kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn torí pé ìtàn já mọ̀ pé ọmọbìnrin ni àkọ́bí Odùduwà ọmọbìnrin ni àkọ́bí Odùduwà ọmọbìnrin tó wá jẹ́ àkọ́bí Odùduwà yìí òun náà ló wá fẹ́ ẹnìkan ó fẹ́ babaláwo kan babaláwo tó fẹ́ yìí òun náà wọ́n já mọ̀ pé babaláwo Odùduwà ni òun náà a máa dáfá fún Odùduwà bẹ́ẹ̀ sì rèé wọ́n já mọ̀ pé òun náà ló gbóná jù nínú àwọn babaláwo náà ń gbà náà lọ́hùn babaláwo yìí òun náà ní àkọ́bí Odùduwà tó jẹ́ obìnrin òun náà ló fẹ́ ẹ wá wò wọ́n já mọ̀ pé nígbà tó di pé ọmọ Odùduwà tó jẹ́ obìnrin ó fẹ́ babaláwo yìí ìwádìí já mọ̀ pé nígbò délé ẹ̀ ó tètè ṣe abiyamọ nígbò wá ṣe abiyamọ tó máa bímọ ọmọ tó bí òun náà ni wọ́n sọ ní Olówu bẹ́ẹ̀ sì rèé gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ lọ́dọ̀ bàbá ẹ̀ òun náà ló tún wá jẹ́ pé ọmọ tó kọ́ bí náà tún ní àkọ́bí ọmọ Odùduwà Olówu tún ní àkọ́bí ọmọ Odùduwà ìyá ẹ̀ ní àkọ́bí lọ́dọ̀ Odùduwà òun náà tún ní àkọ́bí ọmọ fún Odùduwà
Odùduwà wá nífẹ̀ẹ́ kọ́mọ yìí kó máa wá sọ́dọ̀ òun pọ̀, ó fẹ́ràn kó máa rí ọmọ yìí. Wọ́n pé ìdí nìyẹn tó jẹ́ pé àwọn òbí ẹ̀ náà wọ́n máa ń fẹ́ kó máa wà lọ́dọ̀ bàbá lóòrèkóòrè ní gbogbo ìgbà. Ìgbò dọjọ́ kan wọ́n pé wọ́n gbé lọ́dọ̀ bàbá, ó wà lọ́dọ̀ Odùduwà. Àwọn èèyàn pọ̀ lọ́dọ̀ Odùduwà, wọ́n pé báwọn èèyàn ti rí Olówú, inú wọn bẹ̀rẹ̀ sí dùn, wọ́n ń gbé Olówú lọ́tùn gbé lọ́sì, gbogbo wọn bá ṣe é, wọ́n bá ṣe é, òun náà rẹ́rìn ó ń bá wọn ṣeré. Wọ́n pé gbò máa yá, wọ́n padà gbé fún bàbá rẹ̀ àgbà tó jẹ́ Odùduwà. Ìgbà wọ́n gbé fún Odùduwà, adé tó wà lórí Odùduwà òun ni wọ́n pé Olówú ń fò mọ́, Olówú ń fò mọ́ adé, Olówú ń fò mọ́ adé tó wà lórí Odùduwà. Wọ́n pé Odùduwà bá wò pé ọmọ tó ń fò mọ́ adé yìí, ẹjá gbádé ilé lórí, ó bá mú adé ọ̀hún ó gbé lé Olówú lórí. Ìgbò gbé lé Olówú lórí, wọ́n pé bẹ́ẹ̀ ni Olówú wá bẹ̀rẹ̀ sí rẹ́rìn, ọmọ kékeré ó bẹ̀rẹ̀ sí rẹ́rìn, inú ẹ̀ ń dùn. Kò pẹ́ kò jìn, ìwádìí jẹ́ mọ̀ pé ó bá gbàgbé sùn lọ sórí ẹsẹ̀ bàbá rẹ̀ àgbà. Olówú gbàgbé sùn lọ, àmọ́ lójijì ó tají. Ìgbò ó tají, wọ́n gbọ́kọ̀ wò ó pé ìjáde yìí sì wà lórí òun. Ìgbò rí pàdé sì wà ń bẹ̀, inú ẹ̀ bá dùn, ó tún rẹ́rìn, ó jókòó, ó wà lórí ẹsẹ̀ Oòduà ń bẹ̀, lórí àpèrè tó Oòduà wà, ìyẹn Odùduwà. Wọ́n gbé gbò wá tají yìí, Odùduwà wá wò pé jẹ́ kó ń gbé fún ìyá ẹ̀ kí ìyá ẹ̀ wá lọ fún lọ́mú, ebi ó ti máa pa á. Ọmú lòun ní kí ìyá ẹ̀ wá fún, ṣé bá dẹ̀ ṣáde kú o. Wọ́n pé ńgbà ìyá ẹ̀ wá ní kóun wá gbé kóun lọ fún lọ́mú, Odùduwà bá mú adé, wọ́n bá gbé kúrò lórí ọmọ ni Olówú bá bẹ̀rẹ̀ sí sunkún. Wọ́n pé Olówú máa ń sunkún yìí gan, wọ́n pé Olówú bá bẹ̀rẹ̀ sí sunkún gan pé wọ́n gbé adé kúrò lórí òun. Wọ́n pé bàbá rẹ̀ àgbà, ìyẹn Odùduwà, ọba mú adé náà ó dá padà sí lórí. Ọmọ bá tún bẹ̀rẹ̀ sí bóyín ni ò bá tún sunkún mọ́. Wọ́n ní wọ́n bá tún fẹ́ gbé ọmọ kúrò, wọ́n kọ́ tún gbé adé, wọ́n gbé adé, ó bá tún bẹ̀rẹ̀ sí sunkún, ó tún sunkún. Ọmọ yìí wá mú ẹkún ní bàdà, rárá o, wọ́n bá tún gbé adé lé lórí, ó bá tún dákẹ́, ó tún rẹ́rìn. Wọ́n pẹ́ gbà wọ́n wá wò pé ọmọ yìí tún rẹ́rìn, ìyá ẹ̀ kúkú wá gbé o, ẹjá tún wo ohun máa ṣẹlẹ̀. Wọ́n pẹ́ gbà wọ́n tún gbé Odùduwà, ẹnu mi àgò tí wọ́n tún gbé Olówú. Odùduwà wọ́n tún ní kí wọ́n gbé adé kúrò lórí ẹ̀, wọ́n tún gbé kúrò, ló bá tún bẹ̀rẹ̀ sí sunkún o. Nígbà tí di pé sunkún ẹlẹ́ẹ̀kẹta, wọ́n pé Odùduwà yá pé ẹgbẹ́ adé náà fún, ẹgbẹ́ adé fún. Wọ́n bá mú adé ọ̀hún, wọ́n gbé lé lórí padà. Ìgbà wọ́n wá gbé adé lé Olówú lórí, wọ́n pé bí Olówú tún ṣe ń rẹ́rìn rè o. Oòduà wá kú pé kí wọ́n mú adé ọ̀hún, ẹ yọ̀ǹda ẹ̀ fún, ẹgbẹ́ adé ọ̀hún, ẹgbẹ́ lé lórí ká yọ̀ǹda ẹ̀ fún. Bó ti di pé Olówú àti ìyá ẹ̀, bó Olówú bó ti gbé adé kúrò rèé látìgbà náà. Ẹ wá wò ó, láti àkókò náà ni wọ́n ti wá mú orúkọ Olówú, tí wọ́n ti wá pààrọ̀ ẹ̀, tí wọ́n ti wá ń pè ní ọmọ Asunkungbade. Wọ́n wá pè ní ọmọ Asunkungbade. Ẹ wá wò ó, ìwádìí jẹ́ mọ̀ pé alágbára ni Olówú láti kékeré, akínni akọni ni láti kékeré ẹ̀, tó sì gbóyà dáadáa. Wọ́n pẹ́ ńgbà tóun náà tó wá dàgbà, ó wá lọ tẹ̀lú tiẹ̀ náà dò. Ìlú tí Olówú tẹ̀dó òun náà ni wọ́n ń pè ní Òwu Orílẹ̀, àwọn kan á máa tún pè ní Orílẹ̀ Òwu. Orílẹ̀ Òwu yìí tó tẹ̀dó yìí, ibẹ̀ náà ni orírun gbogbo àwọn ọmọ Òwu pátápátá. Orílẹ̀ Òwu tí Olówú tẹ̀dó, ibẹ̀ náà ni orírun gbogbo àwọn ọmọ Òwu pátápátá. Ẹ wá wò, wọ́n pẹ́ gbà tí Olówú náà tóun náà tó wá dàgbà. Nígbà tóun náà tó wá gbẹ́sẹ̀, wọ́n pé ọmọ tóun náà bí, akọni lọmọ ẹ̀ náà, alágbára lọmọ ẹ̀ náà. Ọmọ náà ló wá bọ́ sórí àpèrè lẹ́yìn tí bàbá ẹ̀
tóun kúrò lórí àpèrè ìyẹn lẹ́yìn tí Òwu jáde láyé. wọ́n wá pé gbogbo bí ẹ bá ti wá rí àwọn ọmọ Òwu Asunkungbade òun náà ni wọ́n pé ẹ máa pè wọ́n tó ìwá jẹ́ pé ìtàn Òwu òrújú tẹ́ ẹ bá tí wá ń gbọ́ Òwu lakọ́dá bí ẹ dówu ẹ bèrè wù ẹ kàtàn wù bó ti rí gan rèé torí pé Òwu ló kọ́kọ́ gbadé nínú gbogbo ọmọ Odùduwà. ìyá tún mú wá fún yín lónìí rèé lórí ètò tá a pè ní Isele-Di'Tan pẹ̀lú Adédèjì Salami Ìsìkèlè ní pírẹsẹ̀ntà akíkanjú ọmọ bàbá akíkanjú ọmọ pẹ́rì. ẹ máa láìkì kẹ́ máa fọ́lò ẹ máa ṣeun gan ẹ subscribe sí péjì yẹn ẹ subscribe síbẹ̀ Ìsìkèlè ọmọ pẹ́rì ẹ fọ́lò wá ń bẹ̀ ẹ ṣeun gan àmọ́ lórí o.